चल
àṣetán. Balẹ̀ ẹ máa bọ̀ lápá bí ẹ máa bọ̀ lẹ́yìn bí ẹ máa bọ̀ mo kò fẹ́ nídìí ntàbí kékeré kan ẹ máa bọ̀ ẹ máa mú ó kú ara ó ṣèkì mẹ́rin. Ara ẹ ká ká ẹ ṣe tí mo ní ká ṣe dá. Èmi àti nìkan náà ni ẹ má wọlé ẹ sáà bọ̀ ẹ bá mi faga ẹ sẹ́yìn kọ́pù ẹ má wọlé. Kí ni ká ṣe iṣẹ́ fẹ́ bèrè question? Ṣé láìpẹ́ náà lẹ́fẹ̀ẹ́ ṣá? Láìpẹ́ náà ló ṣe. Ṣèbí káàpù yẹn sì wà òkè à? Ẹ bá ń tẹ́jọ ìgbélé sí kí. Ẹgbẹ́ Súsáyé di ẹ̀rọ ẹgbẹ́ náà ẹ̀bọ́ ìsẹ́ àyìn sókè àyìn sókè. Wà á ti tí ó sókè wà sókè. Kí ni ìwọ̀n mú lójú ìjà? Ọmọ yín lójú. Ọmọ yín lójú. Wo ẹ má ṣe wọ̀nrọ̀wọ̀nrọ̀ ẹgbẹ́ sinapu ẹ wá jẹ́ mú bẹ́ẹ̀ ṣé ẹ mú kọ́ọ̀pù wá ni ṣe bẹ́ẹ̀ ti kọ́ọ̀tù láìpẹ́ yẹn. Àwọn ẹ̀gá ń wọ̀ ọ́n láìpẹ́. Àwọn ẹ̀gá ń sàdúrà. Wọ́n sọ pé bá mú sinapu ẹ bá mú sinapu. Ọdún náà sí. Oya balẹ̀. Ẹ̀ríkọ̀ tiẹ̀ gan. Ṣé fídíò ilé àmà sí lọ́tọ̀ ni wọ́n ti ṣòro àwọn ti bẹ̀rẹ̀. Ṣé lè ok ṣé iye tí mo start sọ tẹ́lẹ̀ ẹ má wọlé àwọn ara wa náà ní kìsì Àwọn yóò pọ̀ ń bẹ̀ tí mo ní kẹ́ bá gbé sinapu. ẹ má wọlé. Gómìnrin ti ìnáwó mẹ́rin ti. Bọ́ ẹ ṣiṣẹ́ tán ní sèyá ní kí wọ́n bèrè snap ní ìsọtún àdúrà. Àwọn ẹ̀gá wà online gan. Àwọn àwọn míì gan sàdúrà gan ilé ẹ̀ ló ń tẹ́ mọ̀ kámẹ́rà. Question yẹn ṣé kò ní bá mi lójijì àbí? Ìbá ilé ìjì ọ̀rọ̀ ẹ fọkàn balẹ̀ ìbílẹ̀ ló ń bọ̀ ẹ bọ́ síwájú ká lè mọ tàbí ẹnu. Ẹ bá gbé kìí sẹ́yìn. Ẹ jẹ́ bá a sún ẹ̀kọ́ wọn ní ìgbẹ́ yà. Sẹ́ẹ̀bì. Kábíyèsí àbá ẹ ká lẹ́sà ṣe wà pa o báwo nínú yín ṣe dùn tó lálẹ́ yìí. Inú mi dùn pé mi olóyè Kẹ́hìndé Aláyọ̀dé Baálẹ̀ Onílù Ìlárọ̀ pé ojú mi ti rí ọdún ìṣílù tọdún nílùú Ìlárọ̀ gan ojú mi rí gẹ́gẹ́ bí Baálẹ̀ Onílù nílárọ̀ inú mi dùn gan ojú mi ọdún ọtún ìṣílù 2025 inú mi dùn gan o. Adúpẹ́ f'Elédùmarè. So báwo wá ni ìyà tí bàbá kọ sí bàbá Ọ̀ràngún of Ìlárọ̀? Bàbá mi Ọ̀ràngún lè láwọ́ bá bọ̀ áàbò Olúkáyọ̀dé Oyèdọ̀tun àkọ́bí Odùduwà ojúlówó ọmọ Odùduwà. Bàbá mi ìyàtọ̀ kìí sí mi ìyàtọ̀ dáa ni mélòó lára mi níwájú bàbá tí ò bá sí ọlá àti bàbá wa Ọ̀ràngún lè láwọ́ àbò áàbò Olúkáyọ̀dé Oyèdọ̀tun mi ò ní wà lórí ipò tí mo wà lẹ́yìn Ọlọ́run àwọn ló tún kàn. Ẹ wá bá mi gbé gbòòsà fún kábíyèsí Ọ̀ràngún lè dá o. Kábíyèsí o. Tá à ń ṣe ní ọjọ́ ìní. Kí ni ìtumọ̀ tá à ń ṣe lónìí náà? Òní ni ọtí ìṣílù à ń pè ní ọdún ìṣílù
so ọdún yẹn jẹ́ ọdún gbogbo àwọn ọmọ nílùú Ìláràn tá a jẹ́ ọmọ nílùú Ìláràn kan tí mo jẹ́ olórí wọn tí Ọlọ́run dẹ̀ sọ pé ọdún yìí ò bá wa ní ayọ̀ àti àlàáfíà. Ọdún yìí ṣe ọdún pàtàkì tó já sí pé a máa ń ṣe ní ọdọọdún. Nǹkan tá à ń ṣe ní àtàrò ní tá ti bẹ̀rẹ̀ náà ń pè ní ẹ̀ka kíkà. Ẹ̀ka yẹn nítumọ̀ ó túmọ̀ sí pé gbogbo ìrántí àwọn bàbá wa tó ti jẹ baálé onílù síwájú tèmi tí mo wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn la máa kọ́kọ́ ń fìlú júbà wọn. Lẹ́yìn ìgbà yẹn láwa kí oríkì gbogbo àwọn bàbá ńlá wa tán tẹ̀lú Ìláràngún látòrí Ajagun ńlá ọ̀kan lọ́mọ Odùduwà àkọ́bí Odùduwà ẹ̀ṣẹ̀ kábíyèsí o. Kábíyèsí o. Ajagun ńlá àkọ́bí Odùduwà ojúlówó ọmọ Odùduwà tó tẹ ìlú Ìláràngún. So àwọn á bẹ̀rẹ̀ láti orí wọn a máa bẹ̀rẹ̀ sí ní kí wọn tó fi dórí gbogbo àwọn lọ́ba tó ti jẹ tó fi dórí bàbá wa kábíyèsí His Imperial Majesty ọba Abdulwahab Káyọ̀dé Oyèdọ̀tun tó fi bẹ̀rẹ̀ àkọ́kọ́ tí ò ní bàjẹ́ fún lálẹ́ tí bàbá ó pẹ́ lórí àlééfà dáadáa. Ẹ ṣe kábíyèsí fún bàbá o. àwa rí i pé inú yín dùn gan lónìí gan so ẹ bá wa ṣàdúrà fún àwọn olólùfẹ́ yín lórí móhùnmáwòrán ẹ bá wa ṣàdúrà fún ẹnì kọ̀ọ̀kan wọn. mo fi àkókò yìí ṣe àdúrà fún gbogbo ọmọ bíbí onílù Ìláràngún tí wọ́n wà nílà àti káàkiri àgbáláyé àti gbogbo tó ń jẹ́ onílù káàkiri àgbáláyé mo ń ṣàdúrà fún ọ pé mo fẹ́ kó ilé ṣàdúrà fún ọ pé àwọn ò mọ̀ ọdún fún wa ibẹ̀ ń láti ṣàdúrà fún gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ wa àwọn tó ń ràn wá lọ́wọ́ lórí ètò yìí náà àti pẹ́ lọ́wọ́ wọn General Ayọ̀délé Agboola Ọ̀yàlá aláṣẹ àtòlùdarísílẹ̀ ìkànnì Orísun gómìnà FM wọ́n ṣe gbogbo ti yàrá mẹ́fà lórí ètò tá à ń ṣe lẹ́nu so tó wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ wa tá a mọ̀ tọkàn nífẹ̀ẹ́ wa ní inú pé nǹkan tá a gbé dání iṣẹ́ bàbá wa tá a gbé dání pé amúdùdù ni wa tó dẹ̀ da tó dùn tó dà tó ti wá lù ú dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa tó jẹ́ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtọgbàgbọ́ wọn ń fi àkókò yìí rọ gbogbo àwọn tó lórí tẹlẹ́mù káàkiri àgbáláyé àwọn iléeṣẹ́ ńláńlá láti wá fi láti wá fi máa ran ètò yìí lọ́wọ́ àti ọdún yìí lọ́wọ́ kó lè di ìlú mọ̀ọ́ká káàkiri àgbáláyé. ẹ bá wa ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí fọ́nrán Ìlà. kábíyèsí Ọ̀ràngún Ìlà ọba Abdulwahab Káyọ̀dé Oyèdọ̀tun bàbá ẹ̀ pẹ́ fún wa o tí ò bá sí iṣu kí là á mọ̀ pé níyàn tí ò bá sí àgbàdo ẹ̀rọ ní kí là á mọ̀ pé lẹ́gọ̀ọ́ yangan tí ò bá sí ọlá bàbá mi kábíyèsí ọba Abdulwahab Káyọ̀dé Oyèdọ̀tun mi ò ní wà lórí ipò tí mo wà yìí kọ́lọ̀ wá jẹ́ kémi náà ṣe pé mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Oyèkánṣọ́lá Aláyàndé Àyìnlá ọmọ ẹlẹ́kẹ́ àmúṣe wọ́n fi kò yìí sílẹ̀ tí wọ́n fi sọ pé mi náà ló tọ́ sí mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi tí ó bí mi sáyé mo dúpẹ́ lọ́wọ́ wọn gan torí tí ò bá sáláwọ́ kọ́lọ̀ wá bá mi kẹ́ bàbá mi kọ́lọ̀ bá mi fọ̀run pẹ́ wọn gbogbo àwọn àgbààgbà onílù tó ti papòdà tí mo gbọ́njúmọ̀ àti tí mi ò gbọ́njúmọ̀ tó jẹ́ pé àwọn ló ń ṣiṣẹ́ yìí káà tó dé mo dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn tó dẹ̀ wà láyé báyìí náà tán jẹ́ bàbá wa náà tán dúró tí wọn ò rí pé ṣèbọ́mọ wa ni ṣèbójú wa la ṣe bí ìyá ẹ̀ ṣèbójú wa la ṣe fẹ́ ìyá ẹ̀ mo ń dúpẹ́ fún àdúró tí wọ́n ṣinṣin mo dẹ̀ ń fi àkókò pé gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ ọmọ onílù nílà Ọ̀ràngún sí pé kán dákun kán jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ìgbà tí gbogbo wa lélẹ́yìí tó Ọlọ́run bá yóò jẹ́ ká jọ ṣe àṣeyọrí Ọlọ́run bá yóò jẹ́ kí ó ká gbéṣẹ́ ìdébi tó lápẹ̀rẹ̀ níta ti fi sẹ́ẹ̀lù lúlù yìí ṣe Ọlọ́run bá Elédùmarè kò ní bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ọmọ ta ti fi tọ̀ ní kú mọ́ wa lójú wọ́n ń bẹ lọ́n fún ọ̀rọ̀ ayé mi kí Elédùmarè àwọn tó ní ìlàkúsọ ní àyàgá lọ amúnijẹ́ wọn bí wọn múnú òwúrọ̀ lọ́jà mẹ́rìnlógún ní àyàgá ló kí dákun kí dábọ̀ kí fi èdè nú kí fi èdè kún kí fi èdè gbogbo aṣọ́lá pé mi ìyọjú sí kíní iṣẹ́ abínibí mi ni kí àyàngalú asọ̀rọ̀ bí amúnijẹ́ wọn bí wọn kó jẹ́ kí n pẹ́ lórí ilé àwọn ọlọ́lá gbogbo iṣẹ́ táwọn aṣíwájú ti ṣe náà ni mò ń gbé lárugẹ kó má jẹ́ kí àyàngalú kó má kó jẹ́ àṣírí o ọlọ́run Elédùmarè ọba tọ́jẹ́ kárí ayé kó má jẹ́ kí n tẹjúlẹ̀ mọ́lẹ̀ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi fẹ́ lọ́n fúnra mi kí n má tẹ lọ́wọ́ wọn màmá mi kó pẹ́ fún mi kó jẹ́ńjẹ́ mi gbogbo àwọn alátìlẹ́yìn mi pátápátá gbogbo àwọn àgbà onílù káà wọ́n wà nílùú Ìláràngún àtàwọn ọ̀dọ́ onílù àtàwọn tó wà káàkiri àgbáyé tán
tó ń dúró tì mí nínú ìmọ̀ràn ni nínú sọ̀rọ̀ sí nínú gbogbo bíkíbi tó ti dúró tì mí àtàwọn tí mo mọ̀ tó ń dúró tì mí àtàwọn tí mo mọ̀ tó ń dúró tì mí àtàwọn spiritual fathers mo ń bẹ lọ́n pé kọ́ lọ́wọ́ jẹ́ kí n tẹ́ níwájú wọn kí wọ́n á gbéṣẹ́ ìdébi tó lápẹẹrẹ tí mo ti ṣe nídìí ìlú yìí kó má parun mi ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ tó wọ̀ wá live and direct ó dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tiwa ojú tẹ́ tó gbòòràn wa kò ní fọlá ṣe lẹ́nu máa yìí nǹkan tá à ń ṣe yìí ó bẹ̀rẹ̀ lẹ́nu bá ṣe máa ń ṣe lọ́dọọdún ni alẹ́ yìí la bẹ̀rẹ̀ a tún máa wà ní aago 4 ìdájí ní àárọ̀ la máa ṣe fún ọjọ́ 5 ọjọ́ sátọ̀dẹ̀ la máa parí bá ṣe máa ṣe ká máa rántí àwọn baba ńlá wa tó tẹ̀lú lárùn fún mi ọlọ́ba ò ní jẹ́ kó bàjẹ́ mo dúpẹ́ gan-an. Ọ̀dà àṣẹ àdúpẹ́ o Elédùmarè yóò ṣàánú wa àṣeyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí o ẹ bá wa kí ogun ẹ̀ pé wọ́n ṣe àdúpẹ́ gan-an ni o wípé ká tó pàdé ní ọdún míì. ká tó pàdé ní ọdún míì ẹni tó bá tó fẹ́ wò wá ní live láàárọ̀ ọ̀la ní aago 4 ìdájí sí aago 5 káwọn náà kan wá join wa ká sì máa ṣe ní tó fi máa di ọjọ́ sátọ̀dé a máa fi làlù wọlé ìyẹn ló máa túmọ̀ sí pé a wọlé o a ti bẹ̀rẹ̀ ọdún rò látò ní lọ báyìí tó a ti bẹ̀rẹ̀ lálẹ́ a máa ṣe nídàjí ọ̀la bá ṣe máa ṣe títí tó bá tó kalẹ́ ọ̀la tó máa pàdé nígbà tí pé gbogbo àwọn olólùfẹ́ wa a máa jẹ́ kí etí yẹn ó máa fi oníjẹ́ kó ti yẹn ó dùn ṣé a máa gbogbo wọ́n máa ṣí ẹ̀rẹ̀ káàkiri. ẹ máa bá wa ṣí àrẹ máa ṣí àrẹ máa ṣí àrẹ máa bá wa lọ́ọ̀fẹ́ máa bá wa láì ọmọ yìí náà ni wà á wà á ga lọ.